ńlẹ́ o ọ̀rọ̀ àwọn Yorùbá kan sọ pé òtítọ́ ààyè láyálé ayé gbé ṣùgbọ́n ẹnikẹ́ni ò ní jáde láyé láàyè. Alágbára ayé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí bí agbára díẹ̀ bá ti dọ́wọ́ yín ìṣẹ̀lẹ̀ ẹ̀ máa bá Elédùmarè du ipò rẹ̀. Gbogbo ayé ló ń ṣèdárò Mohbad wípé àwọn ìka ènìyàn wọn dá a lóró wọn dá ẹ̀mí rẹ̀ légbodò wọn fi tipátipá rán màjèsín lọ sọ́run àṣàǹtì ṣùgbọ́n adánilóró lẹ́yìn náà kó máa rókì lọ́kàn yín bẹ́yìn náà ti ń ṣe nìyẹn. Bí ọ̀rọ̀ bá ṣe bí ọ̀rọ̀ láàrin ẹ̀yin àti àwọn ènìyàn àgàgà kó ń tì yín kó wá ní agídí kó pé òun ò bá yín ṣe mọ́ ṣe bí eré bó ti máa tán fún lẹ máa sá káàkiri bó ṣe máa bàjẹ́ fún lẹ máa wá bẹ́ẹ̀ tí ń ba tiẹ̀ jẹ́ lójú olóore lẹ́ẹ̀máa lé aláàánú àti olùrànlọ́wọ́ jìnnà sí i kébi ó lè pa kó lè padà wá sọ́dọ̀ yín wá bẹ̀bẹ̀ kẹ́ ẹ bá lè jèrè ọ̀rọ̀ lára rẹ̀. Ẹ ti gbàgbé wípé ẹ̀yin kọ́ lẹ dáa ìbádá kẹ́ ẹ lọ yíwà padà nítorí pé ẹnikẹ́ni tó bá dínà jíjẹ mímu mọ́ ọ̀yàn ojúlówó pọ́nbélé apààyàn ni. Ẹ máa rántí wípé ìgbàlà ni ẹnìkan ò nílé ayé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ wá bọ̀. Ǹlẹ́ o ìmọ́lẹ̀ òkìkí ọlá kan èmi gbàgbọ́ wípé Elédùmarè fẹ́ fi ikú rẹ̀ ṣe àtúnṣe àti ìtúsílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ìdí nìyẹn tó fi ń jà bí ìjì tó ń ṣòro bí agbọ́n. Wọ́n ti dá ẹ̀mí rẹ̀ légbodò wọ́n sọ ẹ́ di ewúrẹ́ jẹlẹ́jẹlé àgùntàn jẹmùjẹmù ó ti di aláàmù tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri. Má jọkùn kó o má jẹ kòló ohun tí wọ́n bá ń jẹ lọ́rùn ni kó o bá wọn jẹ. Ẹ̀bẹ̀ mi sí adániwáyé ni pé kó má gbà kí èrò àti ìfẹ́ adánilóró kó ṣẹ lórí ayé wa. Àmín.